Ojúmọ́ tún ti mọ́ lónìí, ojúmọ́ ayọ̀ ni, ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀. Ọjọ́ bí yẹn bá ti lè jẹ́ ojúmọ́ ayọ̀ ni. Ìjájọ́ mo ló yẹ ní ojúmọ́ ayọ̀ ni. 27th of February, ojúmọ́ ayọ̀ ni. Ìrìnsùlá mi bẹ́ẹ̀ ojúmọ́ ayọ̀ ni. Ojúmọ́ tó mọ́ lónìí, ojúmọ́ ire ni. Ọjọ́ bí rẹ̀ lè jẹ́ ojúmọ́ ayọ̀ lójúmọ́ tó mọ́, ojúmọ́ ayọ̀ lójúmọ́ tó mọ́ ni. Àlójúmọ́ ti mọ́ lónìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ rẹ̀ ló mọ́ lónìí sẹ́. Ojúmọ́ ayọ̀ ní gangan lọ́jọ́ ìbí rẹ̀. Ojúmọ́ ayọ̀ lórí àmàdá gọ̀dọ̀gọ̀dọ̀ fún yẹn. Ojúmọ́ ayọ̀ àṣetọ́gbọ́ kádàrẹ́ gèdè. Ojúmọ́ ayọ̀ ni. Pé ó dáadáa, ológun ẹrú, ó ní wọ́n fa ọgbọ́n, wáyé ló máa gbọ́sẹ́, lọ́jọ́ ìbí òní, ẹ wá wò ó, orí ọpẹ́ yẹmí, ọmọ wọn nílùú fàkì, ọkọ̀ root, àsùntáṣọ́ ọ̀lọ́, lọ́jọ́ ìbí òní, àsùnmọ́ra, Mr. Risha, Mr. Yemi, ọmọ olóyè, ìkẹrẹ kìtì nílé, Christmas ló ké sí mi, onímọ̀ kí ọ dáadáa, oyin kí ọ gidi, èèyàn pàtàkì ṣá ló jẹ́, ìkẹrẹ nílé rẹ̀ ooo, àbá ọdẹ bẹ́ẹ̀ yẹn o, ìkẹrẹ nílé rẹ̀ ooo, àbá ọdẹ bẹ́ẹ̀ yẹn o, ọmọ olóṣù tàlù ìkẹrẹ. Oníyan àná ọmọ ṣe bẹ́ẹ̀ yìí gan nìyẹn. Ọmọ apágbá mi, ọmọ èyí gbà mí, àgbàgbà fìyàfìyà, ọmọ apáparí ẹ̀yìn rẹ̀. Ìkẹrẹ olóṣù tọrọ lẹ bàbá òkè yìí gangan ni. Ọmọ wa ọbẹ̀ kú lẹ́yìn jẹ́ wàjúwàjú alẹ́ tó mú kí aláyé rẹ̀ ẹ ṣá. Ojúmọ́ tó ti mọ́ lónìí, ojúmọ́ ayọ̀ ni, ojúmọ́ rẹ̀, ojúmọ́ ayọ̀. Ọjọ́ bí yẹn bá ti lè jẹ́ ojúmọ́ ayọ̀ ni. Ojúmọ́ ayọ̀, 27th of February, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ayọ̀ ni.